Hello, ẹ̀yin èèyàn mi. Ó lágbára o. Wọ́n ní emergency kíní làwọn kábíyèsí àti Naomi fi dé sí ààfin lọ́sàn-án yìí. Torí ìgbà tó ń gbọ́ pé ṣe ni wọ́n lọ fọ́ ilé Naomi. Chamber làwọn bí wọ́n wọlé, wọ́n kó jewelries, wọ́n kó gbogbo nǹkan pátá. Bí wọ́n ṣe pé kábíyèsí nìyẹn àti ìyàwó ẹ̀ wọ́n wá land. Àṣé ẹ̀yin ẹ̀ ni ọba Frederick wọ́n ní ṣe ló wá kí kábíyèsí. Ó wá kí náà, wọ́n ló gbé kéèkì wá kí Naomi. Pé kí Naomi gba kéèkì kó tó dé àwọn kábíyèsí ti travel. Ìyẹn lánàá yẹn. Wọ́n ló yìí wà lábẹ́ tẹ́ǹtì. Kéèkì yẹn wà lábẹ́ tẹ́ǹtì. Wọ́n ní Naomi kan àbí Ashley burúkú yìí kan náà ló lọ sọ fún pé kó lọ ṣe kéèkì kó gbé wá fún Queen Naomi torí ìyàwó ẹ̀ ní kó wá mú kúrò láàfin. Ṣé rí bí Ashley ṣe ń wájà? Òru yẹn náà rú mọ́júmọ́. Èní náà sọ pé ń ṣe Ashley lọ bọ́gù ilé yàrá Naomi tó kó jewelries, tó kó aṣọ, tó mú gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì tó wà important including marriage certificate gbogbo ẹ̀ ló kó lọ. Wọ́n ló ṣílẹ̀kùn Naomi lẹ́gbàláyà. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní báwọn ẹni ẹlẹ́ni ṣe wá dé lẹ́ni lóòótọ́ wọ́n bá lẹ̀kùn tó ṣílẹ̀ ní rẹpẹtẹ. Wọ́n tún bá kí ló ń jẹ́? Wọ́n tún bá ilẹ̀kùn ní ṣíṣí náà bá kéèkì ń tà. Kì í ṣe kékeré o. Wọ́n bá gbogbo ẹ̀ níta rẹpẹtẹ. Wọ́n ní bí Naomi ṣe rí kéèkì yẹn. Pé wọ́n ní ọba Frederick ló gbé wá nígbà tó immediately tán ti travel lánàá. Wọ́n ní ṣe ni Naomi kàn gbé igi tó bẹ̀rẹ̀ sí ní dàbò kéèkì. Wọ́n ní kéèkì yẹn fẹ́ ga tó yàn lórí ìdúró, very giant. Wọ́n ní ó tóbi gan. Wọ́n ní kí ni Naomi kàn bẹ̀rẹ̀ sí ní igi plank ló fi pieces kéèkì tí ọba Frederick tó gbé wá fún. Wọ́n ní ṣe ni Naomi wá bẹ̀rẹ̀ sí ní bínú tó ń sọ̀rọ̀. The same ọba Frederick ṣe mọ̀ pé ìgbà kan ló fi ń rèèní pé òun fẹ́ Naomi, òun fẹ́ ṣe kíni. Kábíyèsí ni tó jẹ́ pé ó ti fẹ́ fàjà ní àárín kábíyèsí àti Naomi pé kí ló wà láàárín ìwà àti ọba Frederick. Ṣó fẹ́ rí ni àbí báwo ló ṣe wá di ran tó báyìí tó sọ pé òun fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Wọ́n ní Naomi kékeré ńgbà ẹ̀ pé òun ò rí rí, òun ò mọ̀ rí. Kábíyèsí nìkan lẹni tóun kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó approach òun gẹ́gẹ́ bí àgbàlagbà tó fẹ́ òun. Pé òun ò mọ ọba Frederick rí o. Ó ṣẹ̀ṣẹ̀ jáde ní secondary school because àti kékeré lọ́lọ́run ti pé òun pé kóun wá ṣiṣẹ́ o. Òun ò tí ì dákan mọ̀ kóun tó rí kábíyèsí fẹ́. Kábíyèsí ni bàbá ẹni ọkọ tóun kọ́kọ́ rí láyé òun tó wá fẹ́ o. Pé kóun ọmọdé ara òun ni. Kábíyèsí dẹ̀ mọ wàhálà tó ṣe kó tó rí òun fẹ́ o. Èwo dẹ̀ ni wàhálà tí ọba Frederick ní dandan kó wá fẹ́ òun torí kíní bò lòun ti rí. Pé Naomi wá sọ pé wọ́n ní Naomi wá sọ pé òun fẹ́ lọ bá ọba Frederick kóun lọ kìlọ̀ fún pé kó fún ayé òun sílẹ̀. Ó ń bọ̀ lòun ti mọ̀ ẹ́ rí. Kí ló pè mí àti ẹ pọ̀? Àbírú wàhálà tó bá fẹ́ kí ayé ẹ̀ tó bàjẹ́ kí ó gbiná lóye kó fi òun lọ́rùn sílẹ̀. Wọ́n ní kábíyèsí ní kíni pé kó má wọ̀rí kó gbọ́dọ̀ lọ. Má lọ. Wọ́n ní kábíyèsí ní ṣé o mọ̀ nǹkan tó fit ọba Frederick. A máa lọ gbé àwọn EFCC kan lọ gbé. Kábíyèsí wọ́n ní àwọn alàgbà tó ti wà láàfin náà sọ pé kábíyèsí a máa sìn ẹ́ lọ sí ọ̀dọ̀ ọba Frederick kó lọ ká lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló rí nínú ọbẹ̀ tó fi ya buhari sọ́wọ́. Ó ṣe lè wá jẹ́ ìyàwó níyàwó bó náà ti ń ṣe irú ẹ̀. Láì ṣe pé wọ́n ṣépè fún obìnrin tó wà nílé ọkọ ló sọ fún ọkọ ẹ̀ kó fẹ́. Ṣé ṣe pé bóyá wọ́n ti tẹ nǹkan míì mọ́ kíní sí lọ́pọlọ. Kí ni ìtumọ̀ eléyìí? Pé kí kábíyèsí jẹ́ káwọn lọ. Ìyẹn àwọn alàgbà tó wà láàfin. Kábíyèsí òun pẹ̀lú ọba Frederick àrífín ilé ẹgbẹ́gùn pé kó má wọ̀rí. O. Pé òun bóun ṣe wà yìí. Pé òun máa lọ mú àwọn EFCC kan lọ gbé ọba Frederick. Tóun bá lọ gbé
tó bá lọ gbé ọba fẹ́ dé wọ́n máa gbé wá sáàfin wọ́n máa béèrè question lọ́wọ́ ẹ̀ wọ́n ní máa lọ béèrè question lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó rí lọ́bẹ̀ tó fi fìwárú sọ ọba Frederick sóhun kò wá rí èèyàn fẹ́ á jẹ́ ìyàwó tòun pé kọ́ lọ gbé wá wọ́n máa gbé wá bá àwọn láàfin tán ìṣojú àwọn EFCC lòun ti máa béèrè question kóun dẹ̀ máa dáhùn òun dẹ̀ máa pe gbogbo àwọn alàgbà yẹn lórí pé kọ́ lọ gbé wá láti ibi kọ́ lọ kí àwọn EFCC lọ gbé pé àrífín yìí ti pọ̀ jù wọ́n ní ṣe ni Naomi Soko tó pieces gbogbo kíní tó fọ yánmayànmá sílẹ̀ ìyẹn kéèkì wọ́n ní kéèkì yẹn wọ́ tó 1 million tí bàbá Frederick olójú arúgbó yẹn tó ní dandan kíkan wá bá wọn òun sí Naomi kí ni Naomi fẹ́ fi ṣe so gbogbo nǹkan tí Naomi bá sọ kẹ́yà bèlífẹ̀ kú bẹ́ẹ̀ kí ló dé tọ́ba Frederick gba fẹ́ bí yóò mẹ́jà fún ọmọ ọlọ́mọ kí ló dé ọba Frederick ò dẹ̀ fèsì àwọn ọmọ ẹ̀ ewu dẹ̀ ní kó fẹ́ bọ ọmọ ọlọ́mọ jẹ́ ó fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ṣé Naomi sọ fún ẹ pé ó ti kọ́ ẹnu ìfẹ́ sí mọ́ Naomi tí Naomi sọ pé òun fẹ́ kí ló fẹ́ fi ẹ ṣe wọ́n ní fàáṣì pé Naomi wá sọ pé láéláé kó òun máa lọ kábíyèsí ní tó bá lọ á jẹ́ pé òfin rẹ̀ tàfàlà má lọ àárín fi ilé gbè kí wọ́n máa lọ gbé because ilé ìpò jù ó tán tí ò bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ká tiẹ̀ ní àti ẹ̀dálẹ̀ ká tún ṣà ṣé Naomi bó ṣe wà ẹ́ ṣé wọ́n ti rí ọmọ yẹn pé ọmọ tí ò kí ń sọ̀rọ̀ ọmọ tó quiet ibi tán bá ti sí ni ló máa lọ no ẹ̀mí mọ́ ló ń bá ṣiṣẹ́ ọpọlọ Naomi ń pé ó mọ nǹkan tó ń ṣe Naomi ò lè ever sọ pé òun bó ṣe kéré bó ṣe jẹ́ ọmọdé ààrẹ kó pé kó rẹ̀ ní fẹ́ ọba Frederick òun àti bàbá ẹ̀ lágbẹ́ náà àbí kó ju bàbá ẹ̀ lọ kó ju bàbá Naomi lọ kí ló dé wọ́n fi ṣóyún mẹ́jà fún ọba Frederick Naomi ní òun ò ní nǹkan tóun ní pẹ̀lú bàbá Frederick ọba Frederick kò fi òun láyé sílẹ̀ torí òun ò lọ́kọ méjì láyé òun ju kábíyèsí lọ òun dẹ̀ ti fọ́kọ kí ló dé tí ọba Frederick sọ pé dandan òun fẹ́ àbí ńgbà tí Naomi ti lọ tó jẹ́ pé òun àti ọkọ ẹ̀ òun àti kábíyèsí wọ́n ní gbólóhùn àsọ̀ ṣe gbọ́ rí pé kábíyèsí pé Naomi o pé ó tún bí friend ọba Frederick kábà sọ pé bóyá sì torí pé ó ti ń fẹ́ rí ni Naomi ti wá padà sọ́dọ̀ kábíyèsí tọba Frederick wá rò pé bóyá ìyàwó òun tó wá sọ pé ìyàwó òun pé òun ti ń fẹ́ kí kábíyèsí tó fẹ́ bó tiẹ̀ jẹ́ pé Naomi gbà fún tí kábíyèsí bá sọ pé òun ní ìdí ìyàwó ẹ̀ ṣé kí ló kàn ọba Frederick tó ní kí kábíyèsí ò ní gba ìyàwó ẹ̀ padà kí ló dé ọba Frederick ẹ̀jẹ̀ jókòó ara yín ẹ má bàá yọ ọmọ ọlọ́mọ jẹ́ torí irú ẹ̀yìn báyìí lè má bàá yọ àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ jọ torí Ọlọ́run ẹ jókòó níbi tí àkẹlọ máa ń rí àwọn ìyàwó yín ṣe fẹ́ ṣáà níyàwó àbí Naomi lẹ́ ń dúró dè kẹ́ tó máa rìn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe darúgbó tó yìí ṣé Naomi wà lọ́kọ ẹnìyàwó tó kù tẹ́fẹ́ ẹ bọ́ síta tẹ́fẹ́ fẹ́ ọmọ kékeré tẹ́fẹ́ bá yí ẹ̀jẹ̀ àwọn ọmọ kéékèèké kún tàbí ṣe wá jẹ́ ìyàwó ọ̀ọ́ni ló wá kù tẹ́fẹ́ ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ṣé túláàsì wà bẹ́ẹ̀ ni kí ló dé ẹ̀yìn èèyàn mú ní ti gbé sí ìwà létí kẹ́ tó máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló dé wọ́n ní Naomi bà gbogbo kéèkì rádaràda tó gbé ó bàjẹ́ ó pieces ẹ̀ pé kí ló ń fẹ́ fi ṣe gẹ́gẹ́ bá ṣe gbọ́ o allegedly ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe tẹ̀tí sọ ẹ bá share ẹ bá like kẹ́ẹ̀dẹ̀ bá fi kẹ́ẹ̀ bá subscribe ẹ ṣe o ọwọ́ tẹ̀ fi subscribe akọ̀dùn òní wọ̀ kẹ́ẹ̀dẹ̀ bá fi ìtókù sí comment section ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jọ ẹ̀yin èèyàn mi tó wọ WhatsApp ẹ ṣé gan ẹ̀yin onílàákàyè àbọ̀ Ọlọ́run adájú lórí yín kọ́kọ́ oníṣẹ́ mi gbogbo wa o Jésù Olúwa wa àmín.